mọ rírì oore ẹ̀yin ẹ̀dá ọmọ aráyé bí a bá ṣe ní lóore ẹ jẹ́ ká dúpẹ́ oore oore lóore ń wọ́tọ̀ inú dídùn ní mórí yá Yorùbá ní yìnyín kẹ́ni ó lè ṣì mí wọ́n ní oore pẹ́ aṣiwèrè gbàgbé aṣiwèrè nìkan kọ́ ní gbàgbé olóore olórí tẹlẹ́mù tọlọ́gbọ́n tonímọ̀ ni wọ́n lè gbàgbé olóore ọ̀pọ̀ ẹ̀dá ń bẹ tó ṣe pé nǹkan pàtàkì ọ̀dọ́ lójú balagbara pàgàdà ọwọ́ bẹ́rí lójú ogun mú ṣe ṣe ọ̀lẹ́ ní ìṣẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ dúpẹ́ oore màmá wa ń dúpẹ́ oore ni màmá wa fẹ́ bí Fọláyẹmí aya Ìfìtóyè okú oríire 100 ọdún nílé ayé kèrè kíkọ́ 80 years lókè èèpẹ̀ Olúwa ọba ó ṣeun ṣeun. ọjọ́ ẹtì Friday ọjọ́ 27 oṣù kẹfà ọdún 1941 ni Olúwa rán ọ wá sí ilé ayé kí o wá dolú ọmọ. aya Ìfìtóyè okú oríire ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé gbogbo Afẹ́nifẹ́re ẹ bá wọn ṣàmì kẹ́gbẹ́tò àdúrà mi. òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ó wá di pàtàkì igun ilé láti ọ̀dọ̀ Olúwa ní èyí ó sì ṣe ìyanu lójú wa ìwé Sáàmù ló sọ bẹ́ẹ̀. ilẹ̀ o màmá wa Fabian ká bàbá wa Ìfìtóyè ayọ̀ abara títí bí a ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí 88th birthday iṣẹ́ Elédùmarè ọba ni 20 ọdún lónìí gbẹ́ngbẹ́ng lòkè òkè gbẹ́ngbẹ́ng 100 ọdún lónìí gbẹ́ngbẹ́ng lòkè òkè gbẹ́ngbẹ́ng ikú ò ní pa ọ́ àrùn ò ní ṣe ọ́ ẹni bá torí rẹ̀ ṣe òkùnkà á fẹ̀mí ara rẹ̀ di o ò ní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí ìwọ yóò jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀ ẹ̀mí gígùn ni èmi yóò fi tẹ́ ọ lọ́rùn èmi yóò sì fi ìgbàlà mi hàn fún ọ ìwé Sáàmù ló sọ bẹ́ẹ̀ ẹ ti pọ́gbọ̀ọ̀rẹ́ ọdún láyé Olúwa ṣeun ó yá tọba ti dòyè ẹ jẹ́ ká kó lórí ire dámúsòmúsò ìwọ lẹni tí ò sí nílé tí wọ́n móye èdè ó yá ẹ jẹ́ ń kọjá lọ sílé bàbá rẹ ọmọ Òrùbúlóyè Ajímọ̀dú Aládé ọmọ abọ̀dẹ̀dẹ̀ gbámúgbámú ìlú Wòmí ọmọ aṣeótu ọmọ aṣaóbí oníṣàrá ọmọ eléyìí ìpínlẹ̀ Àdékùrẹ́ ọmọ òrìṣà òkè tẹ́mílà bíi tolúlẹ̀yìn kọ́ làbá kọ́ làdé bá a sí kọ́ nílé Fílàní níkọ̀lé Èkìtì ìkọ̀lé Èkìtì ọmọ bá ò rí gún a ò gbọ́dọ̀ ṣẹbọ bá ò rákàlà a ò gbọ́dọ̀ ṣòro bá ò rí wọlé wọ̀de a ò gbọ́dọ̀ wọlé ọba níkọ̀lé Èkìtì ìkọ̀lé kan rún máṣọ́ṣe kan pàjá sílé ajánú kan lẹni yóò máa já níkọ̀lé mi ọ̀dù ọlọ́kọ̀lé Èkìtì ọmọ ẹlẹ́kọ̀lé ọba láyọṣọ ìkọ̀lérun máṣọ́ṣe àǹtàlà ló ṣe ìkọ̀lérun máṣọ́ṣe àǹtàlà mákòókò àkókò ọ̀rọ̀ pọ̀ kàn má ka ọlọ ọ̀rọ̀ yìí sí níkọ̀lé Èkìtì nílé bàbá tó bí ẹ lọ́mọ ẹ ṣe pé rún máṣọ́ṣe ẹ̀ṣìdálẹ̀ ọlẹ́rìn ní ìkọ̀lé lọmọ olóṣèbejì gbárí mìrìmìrìmìrìmì kan lẹ̀ àmọ́ àwọn Fabian Fọláyẹmí bó o bá ń fò lókè o ò ní jábọ́ bó o bá rìn nílẹ̀ mọ́tò rẹ ò ní forí sọ́gi tótó ló ní kí o lówó kí o tọ́ ara iwájú ìgbọ̀nrìngbọ̀n ló ní kí o gbọ́n èrò ẹ̀yìn èdè òrùtù ló ní kí o lówó kí o jù wọ́n lọ nítorí bí ewúrẹ́ bá forí gbògiri ṣe ní rírẹ tiẹ̀ ń gbà bí àgùntàn bá forí gbògiri ṣe ní rírẹ tiẹ̀ ń gbà bí àgbàrá bá forí lagbólajù omi ńlá ní kàn nílé ayé tí ẹ wá ire ni kó máa jẹ́ ti yín lọ́jọ́ gbogbo London ni màmá etí wà títí ń gbé owó wálé abiyamọ tòótọ́ abiyamọ tó mọ yáyì ọmọ ẹkú oríire àṣèjì ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀bí màmá Ọmọwùmí àti Báńkọ́lé ẹkú oríire Big Mummy fún ìbùkún àti àwọn àbúrò rẹ̀ màmá àgbàlagbà fún Jídé àti àwọn àbúrò rẹ̀ ìyá àgbàlagbà lẹ́jẹ́ fún Títí àti àwọn àbúrò Títí gangan Lọ́lá pẹ̀lú àwọn àbúrò rẹ̀ ní ẹkú oríire. Tókunbọ̀ àtàwọn àbúrò rẹ̀ ní ẹkú oríire 100 ọdún mọ́mì wa. gbogbo Afẹ́nifẹ́re pátápátá ló ní ẹkú oríire tó wọ́n dé màá ń gẹ̀ ìpè ìpẹ́jù ní àlàáfíà tó máa ń bi yín léèrè wípé ta ló ti ń kọrin ewì sétí màmá wa ọlọ́jọ́ ìbí ẹ sọ fún wọn pé Gbénga ni Gbénga Oríyọmí lè ní jẹ́ Oríyọmí ni bàbá tó bí mi lọ́mọ títí dọdún tó tún bọ̀ nǹkan tí a tún máa ṣẹ̀yẹ fún yín nínú owó àlàáfíà ìkúbálẹ̀ ọ̀rọ̀ kẹ́pẹ́ láyé kánrin kése àmì lórúkọ Jésù. Iṣẹ́ Olúwa ibi orí dání sí ṣòun làágbé mo dúpẹ́ tèmi ibi orí gbèmí dé ojú mo bá ìkẹ́ Olúwa ojoojúmọ́ mo dájú báre nípa ìfẹ́ Olúwa mo dájú lára lọ́dọ̀ ọmọdé àtàgbà èmi náà kọ́ Ọlọ́run wọn bàbá mi fàkàfìkì ọkọ̀ ibi òun gbèǹgbè ìmọ̀
lórí mi o. Bàbá mo dúpẹ́ o.